أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم ثم الصلاة والسلام على أشرف الخلق حبيب الحق وعلى آل بيته الطيبين الطاهرين وأصحابه المحتجبين أقول فون ولون أباتي أصوى لاتي ọ̀sẹ̀ tó kọjá títí di ọ̀sẹ̀ yìí Ọlọ́run kó mọ́ ṣe àlékún ìṣọ́ rẹ̀ àti ẹ̀mí gígùn kó mọ́ ṣe fún wa. Ìkẹ́ Ọlọ́run kó mọ́ bá Ànábì àti àwọn aráalé Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn sàhábà àtàwọn ẹni rere kí Ọlọ́run kó bá kẹ́ ogun wọn papọ̀. Àwọn àfáà wa kí Ọlọ́run kó bá lọ́ra ẹ̀mí wọn, Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́. A kí gbogbo wa káàbọ̀ sí orí program wa pẹ̀lú gbólóhùn online. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Tí a bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá, nǹkan tí a bá ra sọ òun ni nípa nǹkan tó kí ló fa gbogbo rògbòdìyàn tí ń bẹ ní orílẹ̀ ayé yìí, tí a fi yé wa pé àfọwọ́fà àwọn ọmọ ènìyàn náà ni, àti pé àwọn òfin tí Ọlọ́run bá fi dé ayé àti yẹ́sẹ̀ kúrò níbẹ̀. So a tẹ̀lé àwọn òfin tí Ọlọ́run bá gbé kalẹ̀ mọ́. Àwa ní pé tá bá fẹ́ kí ayé wa dá, àfi kí a padà síbi àwọn òfin náà. Kò wá síbi tí a ti rí àwọn òfin tó junú Al-Qur'ani alápọ̀nlé lọ. Àmọ́ ẹ rí nígbà míì àìmọ̀ nǹkan máa ń jẹ́ kí ẹ máa jìnà sí nǹkan nígbà míì. So tí ẹ bá tún mọ̀ nǹkan, ó possible kí o tún súnmọ́ kíní hùn. Ojú tí ẹ bá fi mọ̀ yóò sọ fún ẹ pé ṣé kí o súnmọ́ ni tàbí kí o ṣe kíni kí o jìnà sí. Ní ó fà wípé ní èní nǹkan tí ó wà kábára sọ ni pé ká mọ̀ kí ni Al-Qur'ani Karim ọlá wo ní ń bẹ fún, àti ojú wo ni Ànábì fi wò, ojú wo ni àwọn sàhábà fi wo Al-Qur'an, ipò wọn gbé sí. Tá bá mọ irú ipò tí Kùránì ní báhùn, yóò wá fa pé gbogbo àwọn nǹkan tí ń bẹ níbẹ̀ o, bó o lá ṣe mú, ọwọ́ wo lá fi mú, ojú wo lá fi wò. Ẹ̀rí Al-Qur'an Al-Karim Ọlọ́run bá ròyìn rẹ̀ ní ọ̀nà tó pọ̀ nínú Kùránì bákan náà. Ọlọ́run ti ròyìn pé kí ni Kùránì. Tẹ́wà lọ nú Suratul Baqarah ní àyà ẹlẹ́ẹ̀kejì. Ọlọ́run ó fi yé wa wípé ba'da isti'adha wal basmala bismillahir rahmanir rahim. Ọlọ́run bá ní pé dhalikal kitab la rayba fihi hudan lil muttaqin. Ẹ̀rí Ọlọ́run sọ pé ẹ̀rí tírà tẹ́ rí yẹn, yàní ẹ̀rí Al-Qur'an tẹ́ rí yẹn kò sí iyèméjì níbẹ̀. Àkọ́kọ́ tààrífù tí Ọlọ́run bá kọ́ fún Kùránì ni wípé kò sí iyèméjì níbẹ̀. Gbogbo nǹkan tí a bá ń rí nínú Al-Qur'ani Karim a rí pé àkíkọ̀ ni, pàápàá gangan ni, kò sí iyèméjì ní inú Al-Qur'ani Karim. Iná ló fà tí Ọlọ́run bá tún fi sọ fún wa inú Suratul Nisa, níbi tí Ọlọ́run bá fi ń yé wa pé ẹ̀rí àní Kùránì tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, tó bá lè jẹ́ pé àwọn ọmọ ènìyàn ajókòtì aronú sí dáadáa, a rí pé àníkẹ́ kò sí àbùkù kankan níbẹ̀. Tẹ́ bá lọ nínú Suratul Nisa ní àyà 83 ní àyà 82, Ọlọ́run bá sọ fún wa pé afala yatadabbaruna al-Qur'an walau kana min indi ghayri Allah lawajadu fihi ikhtilafan kathiran. Ẹ̀rí tó bá lè jẹ́ pé Kùránì yìí látọ̀dọ̀ ẹlòmíì ló ti wá, tí sádọ̀ Ọlọ́run ọba ló ti wá, a bá rí oríṣiríṣi ìyapa ẹnu níbẹ̀. Tí ń fi yé wa pé àní Kùránì o, gbogbo ohun tí ń bẹ níbẹ̀ kò sí, kìí ṣe nǹkan tí ẹ mọ́ yapa ẹnu ní orí rẹ̀ ni. Àkọ́kọ́ wípé nǹkan tá bá ń rí nínú Al-Qur'ani Karim kò sí yapa ẹnu níbẹ̀. Tọ́ ẹ wá rí oríṣiríṣi orúkọ ló wà fún Al-Qur'ani Karim láì ní fásitì gùn. Lára orúkọ tí Kùránì ní
náà ni Ọlọ́run bá sọ ní al-muhaimin eléyìí tá rí inú suratul Ma'idah níbi tí Ọlọ́run bá ti pè Kùránì ní muhaimin. tó bá kí ni a ń pè ní muhaimin? Muhaimin òun ni nǹkan tí máa ń ṣọ́yàn, tí máa ń dáàbò bò yẹn, tí ò kí ń jẹ́ kí o sì ẹsẹ̀ gbé. ẹ̀rí Kùránì nìní ohun bí Kùránì ṣe wá jẹ́ muhaimin gbogbo ìgbésí ayé wa ni Kùránì ó jẹ́ muhaimin sí. tá a bá lò, tá a bá ṣe bó ṣe ká ṣe, Kùránì ó jẹ́ muhaimin fún wa, yóò jẹ́ nǹkan tí ó mọ ṣọ́ wa gbogbo khutuwat àti gbogbo àwọn ìgbésẹ̀ tá a bá mọ gbé, Kùránì mọ gáìdì wa ní orí rẹ̀. ló fà tó yẹ pé àyà kẹwàá ń bẹ nínú suratul Isra níbi tí Ọlọ́run bá ti ń sọ irú iṣẹ́ wo ni Kùránì máa ń ṣe lára. Kùránì tó bá wà nínú ìgbésí ayé ọmọ ènìyàn, Kùránì tó bá wà láwùjọ, irú iṣẹ́ wo ni ó ṣe ní ara. tá bá wo suratul Isra ní àyà ẹlẹ́ẹ̀kẹsàn-án, so Ọlọ́run bá fi yé wa níbi ó ń sọ pé bismillahir rahmanir rahim inna hadhal qur'ana, ó ní ẹ̀rí Kùránì tẹ́rí o, yahdi lillati hiya aqwam, ìmọ̀ ń fi gbogbo ẹni tó bá fẹsẹ̀ múlẹ̀, ìmọ̀ ń fi rẹ̀, ìmọ̀ ń ṣe kí ni, ìmọ̀ ń fi mọ̀nà ni. iṣẹ́ Kùránì nìyí. tí àwa náà bá dúró dáadáa, tí a bá ṣẹ̀ṣẹ̀ gbé pẹ̀lú báyìí sọ fún wa pé Kùránì ọkọ̀ jẹ́ muhaimin fún wa, láti ibi tó ti jẹ́ muhaimin fún wa yóò kò ní jẹ́ ká ṣẹ̀ṣẹ̀ gbé, yóò jẹ́ ká fẹsẹ̀ múlẹ̀. so bàbá fi ń fẹsẹ̀ múlẹ̀ o, Kùránì wa mọ̀ ṣiṣẹ́ ìdáyà lára wa. so yahdi lillati hiya aqwam, iṣẹ́ Kùránì ní ẹni wa yubashshirul mu'minin, Kùránì wa mọ̀ dùn àwọn mùmìnì nínú, alladhina ya'maluna as-salihat anna lahum ajran kabira. ẹ̀rí Kùránì bí Ọlọ́run bá sì ròyìn rẹ̀ fún wa nínú Al-Kùránì ni ipe Kùránì tẹ́ rí yóò, tẹ́ bá dìrọ̀ mọ́, tẹ́ bá dó ti dáadáa, yóò mọ̀ jẹ́ ìmọ̀nà fún yín iná ni. láì ní fọ́ ọ̀pọ̀lọpọ̀ àyà tún kún nínú Al-Kùránì tí ń sọ fún wa bó ni Kùránì ṣe jẹ́, àmọ́ ká mú ní ṣókí báwọn. so ẹ wá wo kí ni ojú wo l'Ànábì fi wo Al-Kùránì Karim, ìhà wo l'Ànábì kọ sí Kùránì Karim gbà tó ní ọjọ́ ayé rẹ̀. ẹ̀rí Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam, Ànábì ẹnìkan náà ni, ìzàn tó bá fẹ́ wà níbi kan, ojú kan náà ló pọ́síbù fún bó kó wà, gẹ́gẹ́ bí a sì mọ̀ pé àwọn ọmọ ènìyàn bá ṣe rí ni, ẹ̀yin ò lè sí níbi kan kó tó wà níbòmí ní lásìkò kankan náà. so Ànábì pẹ̀lú pé Islam ń gbòòrò dáadáa, ó tẹ̀ka, Ànábì nídìí kó mọ́ sẹ́ndì àwọn èèyàn lọ sí gbogbo àwọn ibi tí Kùránì, ibi tí Islam bá dé. so Ànábì tánàbí bá sì ń lọ sójú ogun, yóò fi yẹn kẹkalẹ̀ pé kó ro lédè òun, gbogbo àwọn tánàbí wá fi ń ṣe àrólé yìí àbí tí fi ń ṣàṣojú rẹ̀ yìí, Kùránì lẹ́ l'Ànábì mọ́ fi ń ṣe àsọ́lẹ̀ fún wọn. eléyìí tó gba kámú kẹwàá nínú wọn ni pé ìgbà tí Ànábì rán ọkùnrin kan tó rán lọ sí Yaman, yàní ó rán ẹni tó ń pè ní Mu'adh bin Jabal. Mu'adh bin Jabal ni ọ̀kan náà àwọn sàhábà tó kọ́kọ́ gba ìsìláàmù ni kánàbí tó lọ sí Mọ̀dínà. so ìgbà tí Ànábì wá dé pé ìsìláàmù dé Yaman, ẹni ta ni wàá sójú Ànábì? so Ànábì kọ́kọ́ ó wá rán Mu'adh bin Jabal lọ sí ibẹ̀. kó tó sọ ẹni ọ̀rọ̀ fún Mu'adh bin Jabal, àsọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ tí Ànábì kọ́kọ́ sọ ní pé kíni, ó ní kó dìmọ́ Kùránì, ipe gbogbo nǹkan tó kó kọ́ àwọn ará Yaman kó kọ́ wọn ní Kùránì. Ànábì sọ pé ya Mu'adh bin Jabal alimhum kitab Allah, tírà Ọlọ́run ọba fi mọ̀ wọ́n. ẹ̀rí àsọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ tí Ànábì sọ fún Mu'adh bin Jabal nìyẹn ni pé Kùránì ni kó dìmọ́. Imam Ali bákan náà, ọ̀kan náà àwọn sàhábà Ànábì ni, ọ̀kan àkọ́kọ́ àìmọ̀ ni. so Imam Ali ìgbà tóun náà tó fẹ́ kọ lẹ́tà lọ sí fún ẹnìkan tá ń pè ní Haris al-Hamdani, kí ni Imam Ali náà sọ fún? Kùránì náà lòun náà fi kọ́kọ́ sọ̀rọ̀ fún kó tó di tọ́rọ̀ mi ò mọ ogun orí rẹ̀. so gbogbo wọn Kùránì ni. Imam Ali nígbà tó kọ lẹ́tà sí Haris al-Hamdani, ó sọ pé watamassak bihablil Qur'an, dìmọ́ hablil Qur'an, okùn al-Qur'an ní kí kó dìmọ́, wastansihu, kó wá gba nasiha látara bẹ̀, gba wáàsí látara Qur'ani, kẹ́kọ̀ọ́ látara Qur'ani, wa ahilla halalahu, nǹkan tí Qur'ani bá pè ní àlàálì sí lálàálì,
wa harrim haramahu nǹkan tí kurani bá ṣe ní haramu ṣe láramu nítorí pé kí ni ṣe láramu ṣe lára rí bẹ̀rù níbẹ̀ ló ti là wa saddiq bima salafa min al-haqq gbogbo nǹkan tí ìtàn tí kurani gbé wá ipò ṣẹlẹ̀ gbàgbọ́ nítorí pé látara bẹ̀ ló ti rí àwòkọ́ṣe ló ti rí inú rò ló ti mú ẹ̀sàmpù látara rẹ̀ ẹ̀rí ànẹ́bí ń sọ àsọ́lẹ̀ fún kíni fáwọn sọ̀hábà àwọn sọ̀hábà ànẹ́bí náà àsọ́lẹ̀ pẹ̀lú kùránì náà làánà sọ ìsàn tí ẹ bá dì mọ́ kùránì kẹrim èyàn ò ní sọnù ẹ bá rí Imam Ali ó jẹ́ kó yé wa nínú tíratà pé Nahjul Balagha ní ẹ̀rẹ́ àbí tí Imam Ali fi ń sọ fún wa pàtàkì kùránì ọláwo ni kùránì ni sọ́dọ̀ tábà mọ irú ọlá tí kùránì ni àwọn òfin tọ́lọ́run bá fi di ayé tá ní pé a gbọ́dọ̀ mọ̀ wà pẹ̀lú wa a gbọ́dọ̀ mọ̀ lo òfin gbogbo àwọn òfin a lè dìmọ́ dáadáa lẹ́yìn tàbá ti mọ̀ kíni tàbá mọ̀ láti kùránì ṣe kíni tó ní so Imam Ali sọ ní àyè kan Nahjul Balagha tí ń fi ròyìn al-Qur'ani Karim Imam Ali ní wa'lam ẹlẹ́mọ̀ ẹ̀yẹ̀yẹ̀ anna hadha al-Qur'ana ìgbẹ́ ẹ̀rí kùránì yóò huwa nasihu alladhi la yaghushu wa oníwàásí ni tí ò kí ń jàǹbé yẹn yàní ń ṣe déédéé nǹkan tó lọ bá gbé zalikal kitab la rayba fi yàní kò sí èméjì ń bẹ nǹkan tí kùránì bá sọ nǹkan tó sọ náà nìyí tó bá ní kó filẹ̀ tó bá ní kó ṣe la yaghush wa ó tún wá sọ pé walhadi alladhi la yudillu kùránì yóò ní olùfọmọ ó ní fúnyẹmọ ẹni tí ò kí ń sọ yẹn nù wal muhaddithu allati la yaksib ẹni tí máa ń bá ẹ̀ sọ̀rọ̀ ẹni tí ò kí ń parọ́ wa ma jalasa hadha al-Qur'an Imam Ali tún yá gbé ẹni kí ò ní jókòó ti kùránì yóò ahadun ẹni kí ò ní jókòó ti kùránì yóò illa qama anhu biziyadatin aw nuqsan inú kọ́ ẹkún tó ń dìde lẹ́ni tí ó lékún tàbí tí ó dínkù irú àlékún wo ni kùránì ni Imam Ali wá sọ Imam Ali wá sọ pé ziyadatin fi huda tẹ́ bá di kùránì mú èyí ó lékún ẹni tí ó mọ̀nà wa nuqsanu fi ama so èyí ó wá dínkù lẹ́ni tí ó fọ́ tí ìfọ́jú tí ẹ fọ́ lójú àìmọ̀nà tí ẹ táyẹ̀ mọ̀nà èyí ó dínkù látara rẹ̀ so ìròyìn oríṣiríṣi ní Imam Ali fi ròyìn al-Qur'ani Karim tí ń túmọ̀ sí pé tí a bá di kùránì mú bí ẹ ká di mú nígbésí ayé wa a ní siyadatun fil huda a mọ̀nà sí gbogbo nǹkan tó yẹ ká ṣe a sì bó yẹ ká ṣe tí a bá di kùránì mú bó yẹ ká di kùránì mú a ní nuqsanu fil amal gbogbo aburú gbogbo wa tí ò da tí kùránì kọ̀ fún wa a sọ́lẹ̀ so bí kùránì ṣe rí nìyí àmùkọ́dímọ̀ ìtìsíwájú tá fẹ́ kí a ṣe fúnra wa lórí eléyìí náà ní eléyìí ìdàn lẹ́yìn ìgbà tá a ti mọ kùránì tán insha Allah àwa mọ̀ sọ fún wa kí ní òfin tí Ọlọ́run bá gbé kalẹ̀ tó fi de ayé láti ọ̀sẹ̀ tí ń bọ̀ kọ́lọ̀n kó jẹ́ ká ju ìgbà náà lọ wa sallallahu ala Muhammadin wa ali baytihi at-tayyibin at-tahirin.